bódọọdún orógbó orógbó àgbò bódọọdún obì àyàn o ọmọ Àjàyí sọdún rèé. Òrèǹté mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi o. Ọpẹ́ fọ́ba Elédùmarè tó ní mọ́ wí Olóhun ń bẹ lẹ́yìn mi. Kábíyọ̀ òsì àtẹrẹrẹ kárí ayé. Ọba mi elétìlú kára bí àjèrè mo forí balẹ̀ fún ọ. Ìbọmọ Àjàyí ló pè mí sórí aago ó ní every 16th of September sálọ́jọ́ bíi tòun gangan. Maria Adéníkẹ́ Àjàyí okú ọdún okú ìyèdùn kò wá níjà ṣe mọ́ lágbára Ọlọ́run ọba. Ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwòsà ọdọọdún là ń rọ́mọ òbí láàtẹ̀ ìwọ ò mọ ọbẹ̀ lọ́jọ́ gbogbo. O ní báwọn nọjà wérewére o ní báwọn nọjà wàràwàrà. Ayé rẹ̀ ò mà ní dòbu iyọ̀ ayé rẹ̀ ò ní kan. Ọmọ Àjàyí okú ọdún okú ìyèdùn o kò wá níjà ṣe mọ́ lágbára ọba dání wáyé o ní sọmọ rẹ nù o ní sọnù bí okò o níjọ ẹni àwùwá. Okú ọdún okú ìyèdùn ọdún ayọ̀ ló mọ̀ ọ́ ṣe ọdún ìdùnnú ọdún oríire eléyìí ò wá níjà ṣe mọ́ o. Ọmọ lọ́jọ́ ìbí mo ní o gbéra ńlẹ̀ òdìdé. Ó yá tara ṣàṣàjẹ́ àjọ délùú ìlérò nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ebi wọ lọmọ ìlérò sọpẹ ọmọ odò nígi ọmọ ìkòkò lámọ ọmọ ìlérò dúdú àbílàgbà. Ọmọ yìí tẹ ẹ yídó ẹ má máa yí kòkò torí tí ẹ bá yí kòkò inú alámọ̀ àbàjẹ́. Ebi wọ lọmọ dákúmọdò mo ní okú ọdún okú ìyèdùn ọdún ayọ̀ ló mọ̀ ọ́ ṣe. Adéníkẹ́ ọmọ Àjàyí Ìgbò ó yá jájọ dé pálọ̀ bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ Àjàyí Ìgbò okú ọdún okú ìyèdùn ọmọ wọn nílé alátẹ òkè ọlá ìlú ìlérò okú ọdún ọmọkú ìyèdùn mo lọ́dún ayọ̀ ló mọ̀ ọ́ ṣe. Àlù ọmọ ẹrú kan lè gbo ọmọ ọ̀rọ̀ lè síà ọmọ ọ̀rọ̀ tó bọ̀rọ̀ nílẹ̀ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ bẹ́rù bá lè kú ókú àókù kúrà mí nílé bàbá tí. Ẹ̀yin lọmọ kò sẹ́mi ẹgbẹ́jì ọmọ alọ́bàárẹ̀ lágbo. Okú ọdún okú ìyèdùn ó wá nífẹ̀ẹ́ lè ṣàṣemọ nínú owó nínú ọmọ nínú àlàáfíà. Màmá àánú Olúwa pọ̀ èmi Òrèǹté ló ń kí ọ pé wọ́n mọ̀ ọbẹ̀ níbẹ̀ sọ àtẹ̀lẹ́sẹ̀ abẹ́nàwó. Gbogbo ẹni tó bá ní o mọ́ bọ̀ lò ní débánlé okú ọdún okú ìyèdùn o.